tí MC Olúọmọ Ségòmọ̀ sọ lórí ikú tó pa Tọ́ba Ìjayà akọ̀wé NURTW ní ìpínlẹ̀ Èkó. Agbébọn ti yìnbọn pa akọ̀wé ẹgbẹ́ àwọn awakọ̀ NURTW ní ìpínlẹ̀ Èkó Tọ́ba Ajíbóyè ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ìjayà. Ìròyìn ní àsìkò tí olóògbé náà ń bọ̀ láti ilé ọ̀rẹ́ kòríkòsùn rẹ̀ kan ní àdúgbò Fádèyí ní ìkọlù rẹ̀ ìmọ̀ ló mọ̀ wáyé. A mọ̀ gbọ́ pé àwọn agbébọn náà wọ́n kọlù Ajíbóyè lójú ọ̀nà márosẹ̀ Ìkòròdú níbi tí wọ́n ti ṣínà ìbọn fún ọkọ̀ rẹ̀ tí ọta ìbọn sì wà lára ọkọ̀ ọ̀hún. Àwọn fídíò àti àwòrán tó milẹ̀ tìtì lórí ayélujára ó ṣe àfihàn ọkọ̀ náà pẹ̀lú onírúurú ọta ìbọn lára àti iwájú gíláàsì rẹ̀. A kọ́kọ́ gbọ́ pé Ìjayà táwọn míì tí wọ́n wà nínú ọkọ̀ náà wọ́n mọ̀ mórí bọ́ nínú ìkọlù ọ̀hún, àmọ́ ó fara gbọ́ta ìbọn. Lẹ́yìn náà ń la mọ̀ gbọ́ pé akọ̀wé NURTW náà ó padà dágbére fáyé látàrí ọta ìbọn tó mọ̀ fara gbá. Ẹ̀wẹ̀, alága gbogbogbò fún NURTW ní orílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ alága àjọ NURTW ní ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀, Musiliu Akínsànyà ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí MC Olúọmọ, ó mà ti bẹnu àtẹ́ lu ìkọlù àti ikú ọkùnrin ọ̀hún. Olúọmọ júwe bí wọ́n ṣe gbẹ̀mí rẹ̀ gẹ́gẹ́ bí ohun tó burú jáì àti èyí tí kò ṣe ìtẹ́wọ́gbà. Lẹ́yìn náà ìmọ̀ ló mà ké sí iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà láti ṣe ìwádìí ní kíkún lórí ìṣẹ̀lẹ̀ náà kó sì fi imú gbogbo àwọn tó ṣiṣẹ́ ọ̀hún kó fi dánrin. Nínú ìròyìn kan náà, alága NURTW ní ìpínlẹ̀ Èkó Mustapha Adékúnlé ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ségò, òun náà mọ̀ tún ti bẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ náà. Nínú àtẹ̀jáde kan tó fi léde lójú òpó Facebook rẹ̀, ó ní ìròyìn ikú òjijì nípa Tọ́ba Ajíbóyè ó mà bà inú òun jẹ́ púpọ̀. Ó ṣòro fún òun láti gbàgbọ́ pé irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ alábàárò àti ẹni tó ṣe é gbọ́kànlé ó mà ti lọ. Ó wá júwe ọkùnrin náà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ òun, ẹni tí kìí já èèyàn kulẹ̀ àti ẹni tó fi ara rẹ̀ jìn fún ẹgbẹ́ àwọn awakọ̀ NURTW. Iléeṣẹ́ ìròyìn Vanguard jábọ̀ pé alukoro iléeṣẹ́ ọlọ́pàá Abímbọ́lá Adébísí ó mà sọ wípé àwọn aláṣẹ wọn ti ké sí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá láti bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ náà. Ìròyìn Vanguard sọ wípé ọlọ́pàá wọ́n mà ní ìwádìí ń lọ lọ́wọ́ lórí àwọn tó ṣiṣẹ́ ibi náà. Iléeṣẹ́ ọlọ́pàá tún fi àwọn òṣìṣẹ́ rẹ̀ ṣọwọ́ sí àwọn ibi tó ṣe pàtàkì láàrin ìlú láti rí dájú pé àwọn kan kò da ìlú rú. Kọ́lọ́ọ̀bẹ Elédùmarè kó ṣàánú. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò alákòójọkan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tí ẹ wò wá o, àánú yóò fọ̀n nínú ayé mi àti yín, àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.